Tukú dédé àsìkò yìí ní gbogbo tọ́jà ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV ṣe bẹ́ẹ̀ tó dé ní gbogbo tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ̀sí láǹfààní àti mọ́ gbọ́ wa àti mọ́ wò wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé aláǹfààní àti mọ́ lọ káàkiri ká lọ́ mọ́ mú wa fún yín àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yálà lábala òṣèlú ìròyìn amúlùdùn tàbí lábala eré ìdárayá agbélé union ọ̀la àbáyọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò NURTW bí arákùnrin kan ṣe jáde wá nínú fọ́nrán kan tó gba ojú òpó ayélujára TikTok kan ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún pé Alhaji MC Oluomo ó ní ìwọ ló lànà ò bákan náà Baruwa ló ṣe bẹ́ẹ̀ ló ní ẹni ó tẹ̀síwájú ó ní gbogbo ẹ̀yìn alátìlẹyìn onírọ́ ó ní ẹ lọ bá MC Oluomo yín báyìí òkè lọ bèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló ṣe bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin l'Àbújá lọ́sẹ̀ tó kọjá ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún pé MC Oluomo ti ṣe bẹ́ẹ̀ ó ti gbà fọ́gà rẹ̀ ó ti káwọ́ méjèèjì sókè báyò fún Baruwa ẹgbọ́n sọ̀rọ̀ náà wà lè rí bẹ́ẹ̀ ṣe MC Oluomo lè ṣe bẹ́ẹ̀ ló lè fi ipò ààrẹ union kalẹ̀ fún Alhaji Baruwa báwo ló ṣe lè létí yín báwo lè ṣe rí sí kan ìyá tí náà mọ́ gbàgbé láti bá a fi sọ sábàlá àríwí sí ìyẹn comment section bákan náà kẹbẹ́ mi wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjẹ kájọgbọ́n fọ́rọ̀ ọ̀hún kájọgbọ́n àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Odò ní wòrò jíwòrò odò ní wòrò jíwòrò òkú ajá kì í gbó òkú àgbo kì í kan ìràwọ̀ tó fojú dòdò ó ṣègbé odò ní wòrò jíwòrò ẹ wí kí n gbọ́ odò ní wòrò jíwòrò odò ní wòrò jíwòrò òkú ajá kì í gbó òkú àgbo kì í kan ìràwé tó fojú dòdò ó ṣègbé odò ní wòrò jíwòrò àbásọ o Dẹ̀gbà MC ọmọ Akínsọ̀yà àbásọ o Dẹ̀gbà káfẹ́ ènìyàn jẹ́lé mọ́mù kó tún má dùn séríkì àbásọ o Dẹ̀gbà àbásọ o Dẹ̀gbà MC ọmọ Akínsọ̀yà káfẹ́ ènìyàn jẹ́lé mọ́mù kó tún má dùn séríkì ọmọdé bojú ẹ̀yìn búroko ó ń bojú ẹ̀yìn oníkìroko má pa òun ìrókò níjàsẹ́ owó dọjọ́ wájú ojú àtúrà irí MC ìwọ ló lànà bàbá God ló lè ní ojú àtúrà rí MC ìwọ ló lànà Baruwa ló lè ní o ojú àtúrà rí màbá ẹ tá tán délẹ̀ o láì lọ síbi kankan thank you gbogbo ẹ̀yin sọ̀pọ́tà lérọ́ ní tilé toko l'Amẹ́ríkà lẹ́niwíà ẹnikẹ́ni sí jáde tán pé kí ní ṣẹlẹ̀ l'Àbújá ní last week ó ti gbà fọ́gẹ́ o ó tún ti blow another drama burúkú o ó dé conference kò lè sòyìnbó òun wá up national kò rí èèyàn dá olóhùn ó ní mí MC Akínsọ̀yà I no come for judges I come for meeting ṣe president nìyẹn ó ti mọ nǹkan kan pé ó mọ nǹkan irọ́ ló pa o ó ti mọ nǹkan kan ó ti mẹ́ba ló ń jà Jésù Baruwa bàbá àgbàlagbà ó lẹ́nu gan ó lẹ́nu pa ó lẹ́nu gan bàmí mẹ́tọ̀ Sunday Yusuf IK solution Èkó mo kí ẹ̀kọ́ ọmọ èèyàn ṣe my boss Ṣèyí Bánkọ́lé mo gbà fún ẹ èrò pọ̀ tí mo lè dárúkọ o èmi kọ́ kíra mi torí pé ìbẹ̀rẹ̀ kí n ṣolíṣẹ́ nǹkan tó rùn ti tán ẹ gbà fọ́gà yín ti lé toko National Union yìí ti gbogbo wa ní kó máa gbẹ́dọ̀ bàjẹ́ torí kò síbòmíràn tí a lè lọ àjò kò lè dàbí ilé ẹ jẹ́ ká sọwọ́ pọ̀ ká fi mọ̀ ṣe kan gbé kájọ gbé Baruwa lọ̀gá everybody ẹ fẹ́ ńlá ẹ tí rí nǹkan kan mo dúpẹ́ mi ò jìyà gbé yes mi ò jìyà gbé
Baruwa ni mo tẹ̀lé national president ní tilé ètòkò ní Nàìjíríà o. Baruwa ni mo tẹ̀lé ni mo tẹ̀lé ìbúkúlé Tajudeen ní Baruwa tètè ẹ bá ń jà máma ro rẹ̀ ọmọ ló ń pèrè bàbá èmi Àyìnà Orósùn ẹja ńlá kìnìún ẹ̀yà Júdà o. Ẹ ti rí nǹkan kan mo fẹ́ kẹ́nu sí jáde kó wá bá mi ta kó lóun president ẹ bí pé kí ni ṣẹlẹ̀ last week fíìmù ń bọ̀ mo ṣẹ̀bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù ni o máa ṣeré fún ẹ bàjẹ́. Ẹ káàbọ̀ padà. Àlàyé ọ̀rọ̀ náà lè ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ó tún jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún pé MC Oluomo tí ò lè sọ òyìnbó ó ní ó ti ti ju ìbọn òyìnbó mi kalẹ̀ o. Ẹgbọ́n ṣe ìdíje sí ipò ààrẹ union ọ̀hún ẹgbọ́n ṣe ó ní ṣe pẹ̀lú ta ló lè sọ ìbò àbí ta ni ò lè sọ òyìnbó gan-an. Nítorí tá a bá rí gbọ́ nínú fọ́nrán ọ̀hún tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n rán mẹ́nu báyìí pé MC Oluomo ní ò lè sọ òyìnbó. Bákan náà ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún wípé ó ti ṣe bẹ́ẹ̀ ó ti kà méjèèjì sókè ó ti gbà fún ọ̀gá rẹ̀ ó ti gbà fún Alhaji Baruwa gẹ́gẹ́ bí ààrẹ fún gbogbo àwọn union. Báwo lọ́rọ̀ náà ṣe lè tì yín báwo lẹ ṣe rí sí gan ìyàwó olùkọ́ sí yín. Ẹ má gbàgbé láti bá a fi èrò sí yín náà sọ̀rọ̀ sábàlá àríwí sí ìyẹn comment section. Bákan náà kẹba láìkẹ́ ti bá a ṣe kẹfì sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà. Ìkànnì DIGINAIJA TV àwa ni tiyín ní tòótọ́ torí àwọn onímọ̀ rí jù báyìí lọ. A ó tún máa bá ìpàdé nígbà míì lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdágbé báyìí fún ni pé ó dàbọ̀.